TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Meji TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ láti òkè lọ́hùn-ún, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́. Òní gangan lọ́jọ́ tó gbẹ̀yìn nínú oṣù àkọ́kọ́ ọdún 2024. Ó wá bọ́ sí ọjọ́ àánú agbáwarí àfilé wa ṣebùgbé. Ohun gbogbo tá a bá dáwọ́lé tàánú báyìí, òun náà ni Elédùmarè yóò máa fi dá wa lóhùn. Àánú yóò máa fọhùn lórí iṣẹ́ wa, á fọhùn lórí ilé wa, á fọhùn lórí ìdáwọ́lé wa, á fọhùn nínú ayé àwọn ọmọ wa, ọkọ àtaya láṣẹ Elédùmarè. A sì kú ìpalẹ̀mọ́ oṣù tuntun eléyìí tó ń bọ̀ lóní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yìí. Inú oṣù tó ń bọ̀ yìí òun náà la máa mú àwọn ẹ̀wọ̀n kìrìsìtẹ́nì tí ń ṣe lẹ́ǹtì. Ẹ̀yẹn ni February 14 títọ́ ọdún yìí nísìnyí, kì í ṣe Valentine nìkan ṣo là á fi ṣe mọ́ nísìnyí. Ìgbà náà á wà wájú Ọlọ́run nítorí February 14 ọdún yìí ọjọ́ Ash Wednesday òun náà ló ń bọ́ sí. Olúṣọlá ló kọ tèmi yìí lẹ́kọ̀ọ́ ló kọ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn pè mí. Ọmọ ara kiri mímọ̀ tó méjì ọmọ ẹrù sí ẹ̀kọ́ kì í sì nìyàn. Eléyìí la fi ń kí ara wa wípé kò ojúmọ́ lẹ́ẹ̀kan sí lórí àkọ́tún ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV yìí. Ẹ ti mọ̀ wá wípé a máa fi ń láwọn ìròyìn eléyìí tó ti ojoojúmọ́ lẹ̀ wá orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí a ti máa gbé sí etí ìgbọ̀nyín tí ẹ sì máa mọ bí àwọn kan bó ṣe ń lọ lápò ọ̀dọ̀ tiwa ń bí. Ẹ kú ojúmọ́ ní gbogbo tí a bá ti láǹfààní láti máa gbọ́ wa. Tàná níjọ tèmi ò níjọ tàná, torí pé a ti kọ́ àwọn ìròyìn yẹn débì bá láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí àti kọ́ rẹ̀ láàárọ̀ yìí. Ṣáájú ohun gbogbo ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ ìtàláwòye Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Owó ìdákùnmù lásán ni, owó tí ò ṣe ní lẹ́gbọ̀n yìí ni. Ẹ wá bá wa dòwò kẹsì wípé dídùn lọ́sàn-án asòfin yín nípa ti ìpolówó ọjà. Ojú ní mímì kì í ṣàmì polówó àfihàn tèmi nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Samuel Oboyemi fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá ẹ ti mọ̀ ṣe wá wípé láti agbo ìròyìn eré ìdárayá láti máa kọ́kọ́ mú kókó orí rẹ̀ wá fún yín ká tó wọnú àwọn ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ ní ìpalẹ̀mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní ọ̀túnla yẹn ọjọ́ Ẹtì Friday láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àti orílẹ̀-èdè Angola. Ọ̀rọ̀ wo làwọn agbábọ́ọ̀lù ti ń sọ lọ́tún lọ́sẹ̀ tó fi mọ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ṣe Pẹ̀sẹ́rò Nwabili Stanley Nwabili aṣọ́lé wa, kí ni wọ́n sọ nípa ìfarapa tó ní ṣálẹ̀ kópa. Gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí. Adébọ́lá Lúkùn náà sọ̀rọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ náà, màá yànnàná gbogbo ẹ̀ fún yín láàárọ̀ yìí. Bákan náà ǹjẹ́ jẹ́ mọ̀ pé Mikel Arteta ó sọ̀rọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tó wáyé lánàá nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest. Kí ni àwọn ọ̀rọ̀ tó sọ ní ìkàlẹ̀ ẹ máa gbọ́ láàárọ̀ yìí lórí pápá BGI TV. Bákan náà Pep Guardiola òun náà sọ̀rọ̀, ó ní ẹ wò ó bí n bá fẹ́ iṣẹ́ mi lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí mo wà yìí. Ó ní àwọn ìgbésẹ̀ kan tí wọ́n gbọ́dọ̀ gbé, ó dẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan tá a gbọ́dọ̀ gbà sí ara wa lẹ́nu tí n bá fẹ́ tẹ̀sẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Pep Guardiola òun ló sọ gbogbo eléyìí. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n wáyé lánàá. Kí ló ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Morocco ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16 ti ìdíje ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ tó ń lọ
lọ lọ́wọ́lọ́wọ́ àwọn orílẹ̀-èdè méjì wọ́n tún já lánàá o báwo ló tún ṣe máa wáyé lónìí gbogbo ẹ̀ máa láǹfààní láti mú wá sí etí ìgbọ́nyé akọ́nimọ̀gbá fún agbábọ́ọ̀lù Chelsea ó sọ̀rọ̀ ó ti ní àwọn agbábọ́ọ̀lù ohun méjì ni wọ́n ti ní ìfarapa ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ kojú kan agbábọ́ọ̀lù Liverpool tí yóò máa wáyé lónìí gbogbo ẹ̀ là ń mú wá sí etí ìgbọ́nyé gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ jẹ́ ká pàdé lórí pápá BGI TV kí wàá tú iṣu désàlẹ̀ kòkò fún yín. láti apá àbẹ̀yẹn la máa fún yín ní ìròyìn eléyìí tó jáde láwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa tẹ́ ò bá gbàgbé wípé láàrin ọ̀sẹ̀ yìí ó ní wọ́n ṣekú pa àwọn ọba aládé láàrin ọ̀sẹ̀ yìí bákan náà ni wọ́n jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan gbé ní ìpínlẹ̀ Èkìtì ní báyìí o ìwé ìròyìn Guardian ó ti gbé jáde wípé àwọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé wọ́n ti fojú hàn wọ́n ti ń béèrè ọgọ́rùn-ún mílíọ̀nù náírà fún owó ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkìtì nínú ìwé ìròyìn Punch náà bákan náà wọ́n ti pariwo wípé Fáṣọ̀rántì òun náà sì ni aṣáájú nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re o kì í ṣe Adébánjọ ìwé ìròyìn Punch náà ni yóò mú wa tẹkọ̀ létí débẹ̀ láàárọ̀ níyè lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ẹni tó jẹ́ adíje dupò sípò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí láti bí ọdún mélòó kan sẹ́yìn tí ò ti jà mọ́ lọ́wọ́ ìyún Alhaji Atiku Abubakar ó mà tún ti sọ̀rọ̀ kò bá kò gbé o sí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà rẹ Bọ́lá Ahmed Tinubu wípé níṣe ní ń fọwọ́ yẹpẹrẹ mọ́ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí kí ni Atiku Abubakar kí ló dé lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́ ilé tó fi mú tó fi sọ̀rọ̀ eléyìí ó di inú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ òní yìí tá a ti máa yànnàná ìròyìn náà fún wa bákan náà kí n tó kúrò nínú ìwé ìròyìn Daily Trust yẹn gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún ló mà ti tẹ́wọ́ rẹ̀ méjèèjì báyìí ó ti gba abẹnuganlẹ́gbẹ̀mọ aṣòfin tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ìpínlẹ̀ Ògùn tó sì ṣèlérí wípé gbogbo àwọn ìpinnu eléyìí tí ó bá ṣe làwọn yóò ṣe kíni làwọn yóò gbárùkù tì láti tẹ̀lé lẹ́yìn ní ìpínlẹ̀ Oǹdó àwọn ẹgbẹ́ mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí ní wọ́ gómìnà wọn láṣọ turuturu báyìí o lórí kíni wọ́n ti máa ń nàka lébù sí Lókì Ayédàtiwa wípé níṣe ló kóyún àwọn kéré ó dínú ìwé ìròyìn Platform Times tá ò gbọ́ ròyìn nípa ìpínlẹ̀ Oǹdó gómìnà Lókì Ayédàtiwa àti ẹgbẹ́ àwọn mùsùlùmí ní apá abẹ̀wọ̀n ẹ wo bàbá sọ wípé àràmọ́ ìrírí mo rí orí olóńgbò látẹ̀ ṣèbí bíbélì náà ti sọ kódà kùránì náà ti sọ tiẹ̀ wípé nígbà tí òpin ayé bá máa dé o oríṣiríṣi òun náà la máa rí o ṣàbíamọ ni kápẹ́ ní àbí àbíàgbà arábìnrin kan rèé o eléyìí tó kó méjì nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin tó mà sọ wípé òun fẹ́ lọ tà o ní owó tó dín díẹ̀ ní mílíọ̀nù méjì náírà ìyún 1.8 million naira ló fẹ́ lọ tà wọ́n ọmọ méjì kí ló dé kí ló fẹ́ lọ tà wọ́n fún kọ́wọ́ pálábà rẹ̀ tó ṣẹ́gi ó dínú ìwé ìròyìn Platform Times tá a kà á fún yín láàárọ̀ níyè bákan náà báyìí bá gbà wá ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló mà ti ń lérí léka ọ̀ wípé òun ò ní fàyè gba àwọn agbésùmọ̀mí kódà àwọn ọ̀bàyéjẹ́ tó lè fẹ́ wá dà láfíà ìpínlẹ̀ Ògùn láàmú wípé òun ò ní fàyè gbà wọn bó ti ń wù kó mọ̀ rárá ní ìpínlẹ̀ Ògùn àwọn ọ̀rọ̀ ìta máa náǹfààní láti mẹ́nu bàrẹ́ ẹ má kúrò ńbẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀já lọ sórí pápá náà tàbá kú lórí pápá àwa wò náà pápá ìròyìn ẹ̀sìn bẹ̀ tí ń wò wá à ń bọ̀. sábàlá ta pè ní látòrí pápá
wa BGI TV níbi láti máa gbé yín drábàyè ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín nọ́mánọ́má. Ẹ wò ilé láti máa kẹ́ṣọ̀ọ́ ròde láàárọ̀ yìí o nípa ti ìròyìn eré ìdárayá kí n tó ti ọ̀pá bọ́ọ̀lù dáadáa. Ẹ má gbàgbé láti ṣe eré ìdárayá o bẹ́ẹ̀ bá ti ṣe ọ̀kan láàárọ̀ yìí ẹ gbìyànjú kẹ́ ṣe ọ̀kan kó lè ṣe àgọ́ra yín láǹfààní pọ̀. Ọdún ní mímì kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wá mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láì lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí bàbá débítà dídúró yìí fẹ́lẹ́ sport làwọn èèyàn pè mí èyí tẹ̀lé bí bàbá bẹ́ẹ̀ pè mí màá dáyìn náà torí pé omi ẹ̀kọ́ náà ní í ṣe ó yá láì dé ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ àti ń gbáradì ìṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola tí yóò máa wáyé ọjọ́ àbámẹ́ta ní orílẹ̀-èdè Ivory Coast níbi ìdíje ife ẹ̀yẹ AFCON ti ilẹ̀ adúláwọ̀ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ní báyìí ìròyìn ayọ̀ ti dé sétí gbọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles wípé Stanley Nwabile ẹni tó ní ìfarapa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tá a gbá kẹ́yìn kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco ni ó dàbí pé ó ti ń ta bí elégbé ní pápá ìgbáradì báyìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ lánàá ipò báwọn akẹgbẹ́ rẹ̀ kópa lálẹ́ ọjọ́ ìṣẹ́gun àná níbi tí wọ́n ti ń gbáradì ó sì ti ń ṣe bẹ́ẹ̀ ìfarapa rẹ̀ ti ń jiná ń bọ̀ díẹ̀díẹ̀ eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa wò pé ó ṣeé ṣe o kó kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lọ́tùnla pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola tí a bá ń kojú ara wọn ẹni yìí tó jẹ́ aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti sọ di mímọ̀ ṣáájú pé òun kò tí mọ̀ bóyá òun máa láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n kí a máa wò ó bí ọ̀rọ̀ náà ṣe máa lọ sí láti bẹ̀ mo tún lọ sọ́dọ̀ ẹnìkan tí ń ṣe agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Adémọ́lá Lukman ló ti kéde ogun pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Angola ó ní ẹ̀wọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tá a bá gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Angola ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ yìí bí ogun ló ṣe máa rí o torí ta máa ń sọ̀rọ̀ nípa àwọn agbábọ́ọ̀lù Angola yìí àwọn náà wọn mà kì í ṣe kèrémì a lè fọwọ́ rọ̀ wọn dànù sí ẹgbẹ́ kan lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí náà òun mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ náà á le ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn orílẹ̀-èdè Nàìjíríà máa jáwé olúborí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Adémọ́lá Lukman èyí tó fi léde bákan náà ìròyìn kan tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles níbi tí ẹnìkan ti ń sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó ẹ lọ mú àṣeyọrí yìí wálé kì í ṣe fún gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà o bí kò ṣe fún Samuel Okparaji ẹni tí ó ti di olóògbé lórílẹ̀‐èdè Nàìjíríà tàbá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ mọ̀ pé Samuel Okparaji yìí ó jẹ́ ẹnìkan gbòógì tí a kò lè sọ pé a fẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ torí náà ẹni yìí tó jẹ́ ọ̀kan gbòógì níbi tá bá ń sọ̀rọ̀ nípa ikọ̀ agbábọ́ọ̀lù Abiamo olóyè Obu òun ni orúkọ rẹ̀ ló ti sọ di mímọ̀ fún àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wò ó ẹnà ikọ̀ Angola fún Sam Okparaji láti fi ṣe ìrántí rẹ̀ ipa tóun náà ti kó lórílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kí n kó ń bẹ́ẹ̀ kí n lọ sí ilẹ̀ òkèrè lóní wéréwéré lóní wàrà ṣíṣà láì dé èèyàn pẹ̀lú ìjẹ́jẹ́ mọ̀ wípé lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ kan wáyé lánàá láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest wọ́n gbélé fọ̀rọ̀ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi tí Bukayo Saka àti agbábọ́ọ̀lù tí orúkọ rẹ̀ ń jẹ́ Gabriel Jesus tí wọ́n ti gbá góòlù kọ̀ọ̀kan wọlé kí Táíwò Awoniyi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti wá ó tó dá ẹ̀kan padà fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Nottingham Forest ohun tó wá ṣẹlẹ̀ lánàá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ló jẹ́ kí Mikel Arteta mẹ́nuba ọ̀rọ̀ kan ó ní òun nífẹ̀ẹ́ bí agbábọ́ọ̀lù Alexander Zinchenko àti Ben White bí wọ́n ṣe kojú ara wọn lórí pápá torí pé eléyìí ó fi hàn wípé kò sí àgbọ́yé láàrin àwọn méjèèjì wọ́n dẹ̀ fẹ́ wá ọ̀nà àti gbọ́ ara wọn yé ni wọ́n ṣe mú irúfẹ́ ìwà yìí wọ̀ lórí pápá lánàá òun tako ìjà náà òun sì tako ìkọlù náà ṣùgbọ́n òun ti mú nǹkan tóun fẹ́ mú láàrin àwọn méjèèjì eléyìí ni ọ̀rọ̀ tí akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ìyẹn Mikel Arteta èyí tó sọ gẹ́gẹ́ bí ohun tó rí mú bọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ti jáwé olúborí lánàá nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest pẹ̀lú àmì ayò méjì
2-1. Bákan náà ní orílẹ̀-èdè England ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Mauricio Pochettino ó sọ àwọn ọ̀rọ̀ kan ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ jẹ́ ká máa wò ó ẹ̀kọ́ ò tí ì ṣojú mímu bóyá àwọn agbábọ́ọ̀lù kan máa láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí láàrin ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Chelsea àti ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ó sọ di mímọ̀ pé Malo Gusto àti Christopher Nkunku ni wọn yóò wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà, ṣùgbọ́n bí wọ́n ṣe wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù náà kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbábọ́ọ̀lù yìí yóò máa kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní alẹ́ òní. Bákan náà ni ó sọ di mímọ̀ nípa ti agbábọ́ọ̀lù wájú fún orílẹ̀-èdè Senegal. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Senegal wọ́n ti já kúrò níbi ìdíje AFCON. Nicholas Jackson òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti ń gbáradì láti máa padà bọ̀ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Kódà ó ti dé àwọn ṣùgbọ́n àwọn kò tí lè fi díẹ̀ múlẹ̀ bóyá yóò láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ òní. Akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Mauricio Pochettino òun ló sọ gbogbo àwọn eléyìí fún àwọn oníròyìn ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lálẹ́ òní pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ibi tí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá tiwọn náà ó ti ń sọ̀rọ̀ ibi tó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dédò yìí etí òun ti kún àwọn èèyàn fẹ́ jẹ́ kó òun fẹ́ ṣẹ́ òun lójú sí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City, ṣùgbọ́n níbi tọ́rọ̀ dédò yìí ó wù yín kí n tẹsẹ̀ dúró àbí àwọn nǹkan kan wà tí a gbọ́dọ̀ gbé ṣe tí n bá fẹ́ tẹsẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ó ní àwọn àlàkalẹ̀ kan wà tó jẹ́ pé òun gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò wọn, àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City bóyá gbogbo àwọn nǹkan tóun là kalẹ̀ fún wọn yìí ṣó tẹ́ wọn lọ́rùn àbí kò tẹ́ wọn lọ́rùn. Tí wọ́n bá ti lè gbà sí òun lẹ́nu kí ló dé tí òun ṣe ní tẹsẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ẹ má gbàgbé wípé inú ọdún 2025 ni àdéhùn Pep Guardiola yóò máa tẹnubọ epo nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City, ẹni tó ti gba oríṣiríṣi ife ẹ̀yẹ fún wọn tó fi mọ́ èyí tó gbà kẹ́yìn yìí ibi tó ti gba ife ẹ̀yẹ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún wọn. Ibi tó ti ń sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun àná ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó wù mí kí èmi náà tẹsẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City, ṣùgbọ́n ohun tó sodo sí abẹ́ àdéhùn náà yóò ṣe bẹ́ẹ̀ yóò pọ̀ jàǹtìrẹrẹ. Òun ni ohun tí ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City yẹn Pep Guardiola òun ló sọ lánàá. Ẹ jẹ́ ká lọ síbi ìdíje ilẹ̀ adúláwọ̀ ní AFCON èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí ìpele kan sì máa tẹnubọ epo lẹ́nìí. Ní àná òde yìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n láǹfààní láti wáyé. Báwo ni wọ́n ṣe wáyé sí lánàá òde yìí níbi ìpele ikọ̀ ẹlẹ́ni 16 ní orílẹ̀-èdè Ivory Coast. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Morocco nǹkan ṣe wọ́n lánàá nígbà tí Mali náà wọ́n jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Burkina Faso àmì ayò 2-1. Ó ti wá dájú pé orílẹ̀-èdè Mali ní orílẹ̀-èdè olùgbàlejò ìyẹn Ivory Coast yóò máa kojú ní ìpele tó kàn. Morocco wọ́n máa gbélé fọrùn náà wọ́n náà wọ́n pẹ̀lú àmì ayò 2-0 ìyẹn South Africa ló ṣèyà fún wọn lánàá. Eléyìí ló jẹ́ kí wọ́n sọ di mímọ̀ pé àwọn alágbára máa ti ń ṣubú báwo ló ṣe fẹ́ jẹ́. Eléyìí ló fi wá nawọ́ orílẹ̀-èdè Nàìjíríà sókè ẹ̀gbọ́ orílẹ̀-èdè tó le jù tó sì kù níbi ìdíje yìí òun ni orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ káàkiri. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ níbi ìdíje EPL tó ń wáyé lánàá òun ni mo fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín. Ikọ̀ Arsenal wọ́n jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest pẹ̀lú àmì ayò 2-1. Fulham àti Everton wọ́n gbá àmì ayò 0-0. Luton Town wọ́n kó ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù Brighton pẹ̀lú àmì ayò 4-0. Crystal Palace wọ́n jáwé olúborí nígbà tí wọ́n na Sheffield United pẹ̀lú àmì ayò 3-2. ẹnumí ago Aston Villa àwọn náà gbélé fọ lọ́ọ́ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United. Leicester City ní agbala kejì ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àwọn náà jáwé olúborí. Coventry City àti Bristol City wọ́n gbá àmì ayò 2-2 ni wọ́n parí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn sí. Lẹ́nìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yóò wá tẹ̀síwájú níbi ìdíje ẹlọ́lọ́kọ̀-ò-jọ̀kan lórílẹ̀-èdè àgbáyé tí wọ́n ti ń lọ káàkiri níbi ìdíje Asian Cup final stage.
Bahrain àti Japan wọ́n máa gbéná wojú ara wọn. Iran àti Syria wọ́n máa gbéná wojú ara wọn. Lórílẹ̀‐èdè England níbi ìdíje EPL, Manchester City àti Burnley wọ́n máa gbéná wojú ara wọn. Tottenham Hotspur àti ikọ̀ agbábọ́ọ̀lù Brentford àwọn náà máa gbéná wojú ara wọn. Liverpool àti Chelsea ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn èèyàn ń fojú sọ́nà fún náà nìyẹn ní aago 9 kọjá ìṣẹ́jú 15 ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò máa gbìnà yá. Lórílẹ̀‐èdè Spain ní ìdíje Spanish La Liga, Barcelona àti Osasuna wọ́n máa gbéná wojú ara wọn. Ẹ má gbàgbé wípé akọ́nimọ̀ọ́gbá wọn Xabi Hernandez ó ti sọ fún wọn wípé òun kò ní bá wọn tẹ̀síwájú wọn ní ìparí sáà yìí. Ẹ jẹ́ ká wò bó ṣe máa fi eléyìí ṣe ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ lẹ́yìn ìkéde tó kéde. Bákan náà Atletico Madrid àti Rayo Vallecano wọ́n máa gbéná wojú ara wọn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ ní orílẹ̀-èdè Spain níbi ìdíje Spanish La Liga. Oníyan ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ yín o, àjọṣewọ̀ ò ní bàjẹ́. Ọdún ni mímì kì í ṣàìmọ̀ fólókó, àfi tèmi nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí bàbá débi tá a dé dúró yìí. Fẹ́lẹ́ sport làwọn èèyàn ń pè mí, èyí tẹ́ni ní bàbá ń bẹ̀ ẹ pè mí máa dá yín lóhùn. Wọn ò ní wo ẹ̀rọ VAR lórí ọ̀rọ̀ ayé o, ayé yín tó bá wà lọ wọn kàn fún àǹfààní tí àti tèmi ló máa jẹ́ o. Ẹ̀mí gba penalty wọ tírẹ̀yìn o. Ètò Ojúmọ́ Aláyọ̀ ń tẹ̀síwájú pẹ̀lú lómi ọgbọ́n, ẹ má yí kúrò. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ láti òkè lọ́hùn-ún níbi tí a ti lọ jẹ gbádùn ìròyìn nípa ti eré ìdárayá. Bí gbogbo wa ṣe ń fojú sọ́nà bí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n yóò máa wákò pẹ̀lú orílẹ̀-èdè Angola ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Ká máa fi sàdúrà kọ́lọ́run jẹ́ kí wọ́n jáwé olúborí, kí Elédùmarè kó sì gbọ́ àdúrà wa. Láti ibẹ̀ yẹn náà láti wọnú ìròyìn ilé tó jáde lójoojúmọ́ ilé wa, ibi tá a ti máa fún yín láwọn kúlẹ̀kúlẹ̀ rẹ̀. Ní ìpínlẹ̀ Èkìtì tá ò bá gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ léra wọn ní ìpínlẹ̀ ọ̀hún lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti ìjínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 5 ti ilé ẹ̀kọ́ Apostolic Faith Group of School eléyìí tó wà ní Èmùrè ní ìpínlẹ̀ Èkìtì ọ̀hún àti àwọn tí wọ́n jẹ́ olùkọ́ 4 pẹ̀lú wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní béèrè owó tó tó 100 mílíọ̀nù náírà fún owó ìdásílẹ̀ wọn. Tá ò bá gbàgbé pé ní ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí òun náà ni wọ́n jí wọn gbé. Ẹni tó sì jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ní tó jẹ́ principal ilé ẹ̀kọ́ ọ̀hún Bójè Ọlánírètí fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ fún wọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch ní ọjọ́ Ìṣẹ́gun àná. Nígbà tí wọ́n jí wọn gbé òun náà ló ti sọ àwọn tó wà ní agbègbè òun náà sínú ìlà ìlò ní ọjọ́ Ajé Monday òun náà òun ni wọ́n ṣekú pa àwọn ọba aládé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní ìpínlẹ̀ Èkìtì. Onímọ̀jọ ti Ìmọ̀jọ ọba Ọlátúndé Olúṣọlá àti ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì ọba Babátúndé Ògúnṣakin, eléyìí tó sì jẹ́ wípé ọba lára ti ìlú Ará Èkìtì ọba Adébáyọ̀ Fàtọ́ba òun náà ni orí kójọ tó náfààní àti nà pápá gbòòrà ní ọjọ́ Ajé Monday yìí náà.
níbi tí wọ́n ti ń bọ̀ láti bí gbogbo ìṣe kan léè tí wọ́n lọ ṣe ní ìpínlẹ̀ Kogi ọ̀hún náà wá ni wọ́n sọ wípé àwọn afurasí ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ ní ṣọṣẹ́ ọ̀hún náà ní òpópónà márosẹ̀ Ìpàwó sí Òkè Akó ní ìjọba ìbílẹ̀ Ìkọ́lé Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ọ̀hún náà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí wọ́n tún ṣọṣẹ́ ọ̀hún náà ní ọjọ́ Ajé Monday ọ̀hún náà ni wọ́n rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n bọ̀ láti ilé ẹ̀kọ́ ṣùgbọ́n wọ́n ní àwọn tí wọ́n jí wọn gbé ọ̀hún náà ni wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní béèrè owó tó tó 100 mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹbí ìyá àti bàbá pẹ̀lú ilé ẹ̀kọ́ náà kí wọ́n lè gbà wọ́n sílẹ̀ ní ọwọ́ wọn. Bí mo ṣe kúrò ńbẹ̀ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ òní ìròyìn tó mà ní ṣe o pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá yan ẹgbẹ́ tó ń rí sí àwọn ọmọ ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní gbogbo àgbáńláyé ẹgbẹ́ tó so gbogbo àwọn olórí àti àwọn aṣáájú àgbààgbà nílẹ̀ Yorùbá papọ̀ ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún náà olóyè Kọ́lé Ọmọlúlú ló ti sọ lánàá lọ́jọ́ Ìṣẹ́gun wípé ẹgbẹ́ náà ni wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé olóyè Rúbẹ́nì Fásọ̀rántì òun náà sì ni olórí wọn nígbà tí Ọmọlúlú ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan Ọmọlúlú sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ò ní olórí kankan bí ò bá ṣe wípé olórí Rúbẹ́nì Fásọ̀rántì ó ní láti ìgbà tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti olóyè Adékúnlé Ajásin ilé tí wọ́n ti lọ pẹ̀lú olóyè Abraham Adésànyà nígbà tí wọ́n ti lọ títí dìsinyìí olóyè Rúbẹ́nì Fásọ̀rántì òun náà ni ẹni tó tẹ̀lé wọn tó sì jẹ́ olórí ẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ń sọ wípé ṣẹ̀rí olóyè Pa Ayọ̀ Adébánjọ òun ni kò sí lára wọn débi pé tí yóò máa fi jẹ olórí wọn lọ́jọ́ Ìṣẹ́gun yìí ló ń sọ̀rọ̀ yìí jáde láti agbègbè tí wọ́n pè ní Ìsànyà Ogbó ní níjọba ìbílẹ̀ Odò Ògbólú ní nípínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti ń sọ eléyìí tí wọ́n ẹni tó jẹ́ ọba Ọládipúpọ̀ Ọláìtàn tó sì jẹ́ igbákejì olórí ẹni tó jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún. Mo kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re mo mà wá o sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Àtíkù Abubakar àti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí ẹni tó jẹ́ adíje dupò sípò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò gbogbogbò tó wáyé lọ́dún tó kọjá lọ́hùn olóyè Alhaji Àtíkù Abubakar òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti kùnà láti fi ètò ààbò múlẹ̀ dáadáa nítorí wípé ó ń hùwà kò kàn mí lórílẹ̀‐èdè yìí àti wípé ọwọ́ yẹpẹrẹ báyìí ló fi ń mú kan ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ọgbọ́n àtinúdá ìyún olóyè ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló fèsì yìí o sí ẹni tó jẹ́ wàzírì ìlú Adamawa ẹ̀yún Alhaji Àtíkù Abubakar wípé ṣé ẹ rí ojú ọgbẹ́ tó ti ń dun Àtíkù Abubakar nítorí pé kò jáwé olúborí ní ilé ẹjọ́ eléyìí tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ló fi mú un láti máa sọ̀rọ̀ sí ààrẹ tí ń bẹ lórí àléfà ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń gbẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ó ní ẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun ni ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà yìí ló ti ń gbé sípò láti lè jẹ́ kí ètò ààbò kó múlẹ̀ dáadáa ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tí Alhaji Àtíkù Abubakar ń sọ yìí òun náà ló sọ láti ìkúnnú rẹ̀ wá láti ìbínú rẹ̀ wá èèyàn ti mọ̀ wípé nítorí pé kò jáwé olúborí òun náà ni ó ṣe sọ irú àwọn ọ̀rọ̀ báyìí wípé yóò ṣe mọ̀ sọ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí òun náà ni kò náání àti wípé níṣe ní fọwọ́ yẹpẹrẹ mọ́ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó jẹ́ pé àwọn mú lókùnkúndùn bó ti tọ́ àti bó ti yẹ. Láti ìpínlẹ̀ Ògùn wá ẹ wá gbọ́ nígbà tí gbogbo wa mọ̀ wípé lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún ní ọjọ́ Ìṣẹ́gun òun náà ni àgbáríjọ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ iléègbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n tó 18 ìyún 18 lára àwọn 22 tí wọ́n wà níbi ìpàdé kan nínú àwọn tí wọ́n jẹ́ 26 ìyún 26
tó jẹ́ àwọn aṣòfin tó wà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n tọwọ́ bọ ìwé wípé kí wọ́n yọ Lákúnlé Olúọmọ tó jẹ́ abẹnugan lẹ́gbẹ̀mọ aṣòfin ọ̀hún kí wọ́n yọ kúrò ní ipò tó wà lọ́jọ́ Ṣẹ́gun àná yìí. òun náà mà ni wọ́n ti fìdí Olúdáìsí Ẹlẹ́mìdé lọ́mà ti fìdí ẹ̀ múlẹ̀ o gẹ́gẹ́ bí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì yọ Ọlákúnlé Olúọmọ kúrò níbẹ̀. gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún lọ́jọ́ Ìṣẹ́gun àná ọ̀hún níbi tí wọ́n ti ń fìdí Olúdáìsí ọ̀hún náà múlẹ̀ tí wọ́n sì ń ṣe ìbúra fún un níbẹ̀ ló ti ń gbàlejò àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà eléyìí tí Olúdáìsí Ẹlẹ́mìdé tó ṣíwájú wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ òun náà ló sọ wípé Ẹlẹ́mìdé ni ó rọ Ẹlẹ́mìdé láti jẹ́ olóòótọ́ àti olódodo sí ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà. ẹni tó wá jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún náà èyí tí igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ arábìnrin Naimot Sàlàkọ́ Oyèdélé tó ń ṣojú rẹ̀ ló sọ wípé àwọn ṣetán o láti pawọ́pọ̀ pẹ̀lú abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún náà láti ṣe bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú ẹ̀ láti lè jẹ́ kí ìdàgbàsókè kó bá ìpínlẹ̀ Ògùn. bí mo ṣe kúrò ní ìpínlẹ̀ Ògùn mo tẹkọ̀ létí o láti inú ìwé ìròyìn Platform Times lọ sí ìpínlẹ̀ Ondo. àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn mùsùlùmí àti àwọn adarí tí wọ́n jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ mùsùlùmí ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ń fi ìbínú wọn hàn lórí bó ṣe jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ti bẹ̀rẹ̀ sí ní kó yan wọn kéré o nígbà tó ní ṣe pẹ̀lú yíyan àwọn èèyàn sí ipò níbi ìpàdé ilé tí wọ́n ṣe pẹ̀lú ìfẹ̀rúnúhàn wọn tí wọ́n ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀hún èèyàn Lucky Orímísàn Ayédàtiwà lọ́jọ́ Ìṣẹ́gun àná ilé tí olóyè ìmáàmù Ṣèyíkì ọ̀jọ̀gbọ́n Ahmed Ọlágòkè Aládéṣàwẹ̀ tó léwájú rẹ̀ tó jẹ́ alága fún gbogbo àwọn ìmáàmù àti àwọn àfáà ní ìpínlẹ̀ ọ̀hún náà ló sọ wípé gbogbo àwọn èèyàn tí gómìnà òun náà yàn sí ipò òun náà ló jẹ́ wípé wọn kì í ṣe ọmọ ẹlẹ́sìn mùsùlùmí. Aládéṣàwẹ̀ òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nínú àwọn ìtàn sẹ́yìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kódà àwọn mùsùlùmí jẹ́ ìkan gbòógì nínú ìṣèjọba ní ìpínlẹ̀ ọ̀hún náà wípé báwo ló ṣe máa wá jẹ́ tí wọn yóò fi kó ìyàn wọn kéré. ó ti wá rọ gómìnà Ayédàtiwà láti ṣe àtúntò ọ̀hún náà àti àtúnṣe ọ̀hún náà kí gbogbo àwọn nǹkan ọ̀hún kó lè wà ní oníbílẹ̀njá kó sì lè wà ní ipò kan náà bákan náà lọ́tún àti bákan náà lósìn. nínú ìwé ìròyìn Platform Times náà tún rèé o àrà mẹ́rìírí kódà oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ báyìí o pẹ̀lú ìròyìn eléyìí tó janiláyà àti tó bani lẹ́rù níbi tí wọ́n ti rọ́wọ́ tó arábìnrin Chinyere tó jẹ́ ẹni ọdún méjìdínlógójì níbi tó ti fẹ́ ta ìkan nínú àwọn ọmọ rẹ̀ mẹ́wàá ní ìpínlẹ̀ Anambra. níbẹ̀ ló ti fẹ́ ta méjì nínú wọn o ọmọ rẹ̀ ọkùnrin ó fẹ́ ta méjì nínú àwọn mẹ́wàá tó bí. wọ́n rọ́wọ́ tó ní agbègbè Asa Ozubulu níbi tí wọ́n ti ń fẹ́ gbé iṣẹ́ òun náà jáde. ẹni tó jẹ́ alámòjútó fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀hún arábìnrin Chukwuegbunama òun náà ni ó bẹ̀rẹ̀ sí nínú ọ̀ka lẹ́kọ̀ọ́ ìṣe bẹ̀rẹ̀ sí níbi ìlẹ̀rẹ̀ wípé kí nìdí tó fẹ́ fi ta àwọn ọmọ rẹ méjèèjì yìí ní mílíọ̀nù kan náírà ó lé mẹ́jọ ìyún 1.8 million naira nígbà tí ìròyìn tí wọ́n máa bí lèrè àwọn akọ̀ròyìn wọ́n bí lèrè ó ní ẹ̀dá kan ṣèmí jẹ́jẹ́ o pé òun fẹ́ ta àwọn ọmọ méjì wọ̀nyí o kóun sì kówó náà láti lè fi tọ́jú àwọn mẹ́jọ èyí tó kù òun náà ni báyìí ó ti ń ṣẹ́jú pàkópàkó lágọ̀ọ́ àwọn ọlọ́pàá oríṣiríṣi náà ní máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń gbọ́ fẹ́ ta àwọn ọmọ méjì láti tọ́jú àwọn mẹ́jọ bówó ọ̀hún náà bá tún tán ṣé a tún kó nínú àwọn mẹ́jọ láti fi tọ́jú àwọn mẹ́fà tó bá tún kù. wo nínú ìwé ìròyìn leadership òun náà ló máa gbé mi wọnú ohun tó ń ṣẹlẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí o látàrí wípé wọ́n sọ wípé àwọn orílẹ̀-èdè mẹ́ta wọ́n sọ wípé àwọn ò bá àjọ ECOWAS jẹun mọ́ èyí táwọn ń jẹ yìí ó ti sú wọn. ó mà sọ pé ó mà ṣeé ṣe o kó jẹ́ wípé ètò ọrọ̀ ajé kó mà lè gbọ̀ngbọ̀n nínú àwọn
orílẹ̀-èdè tàbí pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tá ò bá gbàgbé ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn orílẹ̀-èdè tí àwọn ológun tí wọ́n ń dà tó jẹ́ pé àwọn ni wọ́n ń darí rẹ̀ orílẹ̀-èdè Mali orílẹ̀-èdè Niger àti orílẹ̀-èdè Burkina Faso òun náà ni wọ́n ti yọwọ́ ara wọn kúrò nínú àwo wípé àwọn ò bá àjọ ECOWAS àwọn ò bá wọn jẹun mọ́ o nínú rẹ̀ ẹnìkan tó jẹ́ ọ̀jọ̀gbọ́n dáadáa tí orúkọ rẹ̀ ń jẹ́ Emeka Kalu ló mà ti sọ wípé irú àwọn nǹkan báyìí ó lè ṣàkóbá ńláńlá fún orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú àjọ ECOWAS àti lákòótán ní gbogbo ilẹ̀ adúláwọ̀ nítorí pé àwọn náà kó ipa tiwọn nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé. Ariwo eléyìí ni wọ́n pariwo wípé bí Mali Niger àti Burkina Faso ṣe sọ wípé àwọn ò ṣe ẹgbẹ́ ECOWAS mọ́ ó mà ṣeé ṣe o kó ṣe àkóbá ńláńlá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀. Bá àkókò yẹn ṣe ń sáré léńjẹ ẹ jẹ́ kí n mú eléyìí náà kí n lè fi káàdì rẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abíọ́dún Alámùtù ló mà ti sọ wípé òun ò ní gbọ́ o bẹ́ẹ̀ lòun ò ní gbà bóun ẹ̀yìn ọ̀daràn kẹ má wọ́n kun òun náà sì nígbà láàbọ̀ fún ọ̀daràn nítorí pé ìròyìn ti gbé jáde wípé ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ìpínlẹ̀ alálàáfíà tẹ́lẹ̀ òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí àti àwọn jàǹdùkú ni wọ́n ti ń fẹ́ máa bà àlàáfíà ìpínlẹ̀ Ògùn náà jẹ́ wá ní òun ti ṣetán òun pẹ̀lú àwọn ikọ̀ òun láti rí wípé àwọn mú gbogbo àwọn amòòkùnṣìkà tí wọ́n fẹ́ bà ìpínlẹ̀ Ògùn náà jẹ́. Alámùtù nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó sọ tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìpàdé àpéjọpọ̀ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tí wọ́n ṣe ní olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá eléyìí tó wà ní Eléwéran Abẹ́òkúta tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ògùn níbẹ̀ ló ti ń sọ wípé látàrí gbogbo àwọn ìdojúkọ tí àwọn ọlọ́pàá tí wọ́n ní nínú àwọn iṣẹ́ wọn wípé àwọn ò ní wọbẹ̀ ìpè síbẹ̀síbẹ̀ báyìí ẹṣẹ́ àwọn ò ní kọ́kú o àwọn bẹ̀rẹ̀ sí ni máa mú gbogbo àwọn tí ń wà nínú òkùnkùn tí wọ́n ta fà sínú mọ́lẹ̀ àwọn máa mú wọn jáde tí wọ́n sì máa fojú wọn kàtà òfin. Nínú ọ̀rọ̀ náà ó tún wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn akọ̀ròyìn àwọn aráàlú gbogbo àti àwọn lẹ́ẹ̀kan láti pawọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti lè rí wípé ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn ó dohun àfisẹ́yìn eléètègùn fìṣọ̀ ní ìpínlẹ̀ Ògùn. ẹ wọ ẹ̀yin ará ilé wa ihun tá a máa náfààní láti mú mọ níbẹ̀ láàárọ̀ òní òun náà ni eléyìí bàbá lọ sókè lọ́hùn tá a padà dé àlejò ayọ̀ tí máa wà nílé ẹ kú kalẹ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. ẹ káàbọ̀ láti òkè lọ́hùn-ún ní abala tá a dé yìí ní abala tí a ti máa yànnàná jómi tó rọrọ̀ lórí àwọn ìròyìn kan tàbí ìkejì eléyìí tí a ti mú wá láàárọ̀ ní ẹ káàárọ̀ ẹ bá mi kí àwọn aráalé. ẹ káàárọ̀ ògbójú tí ó ń wò mí mo kí ẹ̀yin tí ẹ fẹ́ràn ìkànnì BGI tẹlifíṣàn fún gbogbo àtẹ̀fí máa ń bá wa tò lórí ètò náà. abala ní abala tí a ti máa ń yànnàná àwọn news tí ó bá necessary tí ó tó ní ìdí pé ká yànnàná gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe. atọ́kùn náà ni ẹ ti ń wò kí mi tó darapọ̀ orúkọ tèmi ní Mọ́rírè Rẹ̀bí Làlàwà. lórí ọ̀rọ̀ ètò ààbò apá ibi tí ètò ààbò wa ń gbé lọ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó jẹ́ ohun tó ń yani lẹ́nu púpọ̀ ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún lọ́jọ́ ajé Monday yìí ní ìjẹta ó ní àwọn agbésùmọ̀mí lágbèrò ìwà wípé ẹ̀yìn àwọn ajínigbé náà wọ́n ṣe ìkọlù sí àwọn agbègbè
tó wà ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ṣekú pa àwọn ọba aládé méjì níbẹ̀, wọ́n sì tún jí àwọn ọmọ bíi mélòó kan àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí wọn lọ ní ọjọ́ Ajé Monday. Nígbà máa fi di ọwọ́ gẹ́gẹ́ ní àná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè owó ìtúsílẹ̀ àwọn ọmọ yìí tí wọ́n béèrè 100 mílíọ̀nù náírà kí wọ́n lè tú wọn sílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Bákan náà ẹni tó jẹ́ nìkan nínú àwọn agbábọ́ọ̀lù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì ń léwájú wọn ìyún Musa, òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ètò ààbò ó ń jẹ́ ohun tó ń bani lẹ́rù púpọ̀ fún wọn láti wá sí orílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ ètò ààbò yìí ó ti wá ń wà lọ́tùn àti lósìn. Kí lẹ́ ń rí sí ọ̀rọ̀ ètò ààbò yìí? Wọ́n tún wá mẹ́nu bà wípé àwọn kan tún ń ṣẹlẹ̀ ní apá àríwá tó jẹ́ pé látàrí títì ẹnu bodè wa pa pẹ̀lú àwọn orílẹ̀-èdè olómìnira Niger, ó tún fa àwọn kọ̀ọ̀kan sí orílẹ̀-èdè wa tó fi ṣàkóbá fún orílẹ̀-èdè wa. Kí lẹ́ rí sí lẹ́yìn? Lákọ̀ọ́kọ́ ni pé ètò ààbò nǹkan tí ìjọba tí wọ́n lè ṣe ni láti jẹ́ kó wà stabilize, àti pé Nàìjíríà wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ìlú ìrọ̀rùn, ìlú ìdùnnú, ìlú tí àwọn èèyàn máa ń sábà wọlé wá ṣe kátàkárà kán dẹ̀ padà bọ̀ fún vacations ní gbogbo ìgbà tí kò tí di yànnàyànnà yìí. Ẹlẹ́ẹ̀kejì ni pé èmi sì máa ń sọ báwo lẹ ṣe máa ṣí bọ́dà ní gbogbo ibi north tí ẹ máa ti bọ́dà south west àti other part of the country. Ṣáwọn northerners ṣe orí méjì ni wọ́n ní àbí báwọn tí wọ́n ṣe jẹ́? Mélòó gan-an contribute sí economic growth Nigeria as a whole? Ká má gbàgbé, we have 19 states in the northern region. We have 5 from the southeast, likewise 5 from the southwest, if I'm correct. We have Lagos, we have Oyo, we have Ogun, we have Osun, we have Ekiti, we have Ondo, and we can say partly, okay, we have 6, then partly Ilorin we can say is a Yoruba state, because the only one is not central. If all of these states in 19 states in Nigeria, tí wọ́n gbé wọn ṣe wà yẹn tí ò sí economic value kankan látọ̀dọ̀ wọn ju ata àlùbọ́sà, fine, it is still part of it, but inflows àwọn tó ń wọlé látàpá àríwá yẹn mélòó ló wà registered pé àwọn eléyìí legal and legitimate business náà wá ṣe? Nigeria is not a dumping ground for anybody to just come in, start doing whatever you feel you can do. Fine, we are still a developing state, ìlú tó ṣì ń dàgbà ni compared to our developed countries. Tó bá bọ́lẹ̀ ní Heathrow Airport ní US, kò sí ni register in Mashoku, yes, we have so number of people who just came in. Land borders wa titomi titi èwo ló wà registered? We are open to atrocities, to killings, to kidnapping at will without any checkmates. Títèmi ni pé if system is in order, mo ṣe máa ń tẹnu mọ́, kò sí bí ààrẹ kankan ṣe fẹ́ wà ńbẹ̀ tó máa gbìyànjú pé òun fẹ́ ṣe nǹkan nípa insecurity àti kidnappings freely. Láti ibi táwọn people ti ń wọlé wá sí state kankan, wọ́n ti wá ń jí àwọn èèyàn gbé, especially tó ṣẹlẹ̀ ní Èkìtì state yìí. Mo fẹ́ sọ fún àwọn tó ń wò wá either within Nigeria or in diaspora pé wọ́n sọ fún àwọn southwesterners àti governors wọn àti ministers wọn lẹ́tẹ̀tẹ̀tẹ̀ láwọn ministers yẹn wọ́n kàn wá ń bẹ̀ fún àpò títí wọn ni. They are not there representing the southwesterners. I cannot imagine one of the honourables saying ni pé àwọn Fúlàní yẹn o wọ́n nídìí àwọn kankan tó yẹ kí ìjọba fún wọn ni nígbà tí wọ́n ti mú family títí yín kò dẹ̀ tí kàn yín. Àwọn kankan tún máa travel wá láti abroad bí kán wá develop locality wọn like where they are from. Example tó yí ó sì máa ń dùn mí jù ní man ti Ògbómọ̀ṣọ́ yẹn tó kọ́ hotels. Ó dẹ̀ ní plan láti kọ́ àwọn so many industries just to develop his immediate community. Wọ́n dẹ̀ gbé wọ́n gbọ́wọ́ wọ́n sì pa ẹni yẹn pẹ̀lú student kan tó wò gòkè kó o má kàn jókòó sílé nítorí strike tó wà ní school. Ẹ jọ irú ipò wo ni ìyá ọmọ yẹn fẹ́ wà dé ní? Secondly, à ń sọ pé ètò ààbò gbogbo tí wọ́n sọ pé wọ́n ń ṣe budget lé lórí nípa security àti ammunitions fáwọn soldiers ní o, air force ní o, military ní o, gbogbo wọn pátápátá èwo ló wà accountable with all fairness? Then lastly, àwọn tí wọ́n hold the chief of naval staff, chief of defence staff, chief of air staff, and to mention a few, mélòó nu wọn
ni wọn kì í divert gbogbo budget yìí tó yẹ kán fi stabilize ìlú tó yẹ kán fi enforce àwọn personnel tó ń lọ kojú àwọn people yìí nínú den wọn kò tí pé àwọn ìjọba àti àwọn tí wọ́n wà in charge àwọn duties yìí kò yẹ kó bí àwọn ọmọ bí táwọn guys yìí wà it is shameful pé àwọn èèyàn terrorize inú state yìí wá wọ́n dẹ̀ kidnap àwọn ọmọ tí ì bá ṣe foolishness àti madness àti evilness tó wà nínú àwọn èèyàn àwọn ọmọ kéékèèké tọ́lọ́pàá bá wá mú wọn eventually tó bá face press wọ́n máa ń pè yẹn I beg government to pardon me it wasn't intentional it was poverty it was hunger that led me into kidnapping can you imagine your stupid self. lẹ́yìn náà àwọn ọmọ tí wọ́n mú yẹn wá ń béèrè 100 million naira. Let me confess to you mo gbọ́ nínú news kan lánàá pé majority of these guys tó ń gbébọn tó lọ ń kidnap yìí see apart from the Fulanis and Hausas tí wọ́n ṣe kínní àwọn ọmọ Yorùbá kankan náà wà nù ẹ̀ majority are graduates because there is no job security in this country. Nígbà tí ò wá ti ṣe iṣẹ́ ṣé ìpalára ló wá jẹ. òun náà ni mò ń sọ pé tọ́wọ́ ọlọ́pàá bá wá tẹ̀ wọ́n létà wọ́n á máa blame one stupid norms kan tí kò wà relevant. Arábìnrin tí ó fẹ́ ta ọmọ méjì nínú mẹ́wàá láti fi owó 1.8 million naira fi tọ́ àwọn ọmọ mẹ́jọ yìí náà ṣé ká dáhùn náà lẹ́bi lórí ọ̀rọ̀ wípé kò síṣẹ́ àbí ká dá ìjọba lẹ́bi lórí wípé kò síṣẹ́ àti ìṣẹ́ àtòṣe ni. a ò lè dá ìjọba lẹ́bi ìjọba kọ́ ló mú nǹkan ọmọkùnrin tí ó ń wọnú sákàrà àti tiẹ̀ tó fi ń di ọmọ àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkarùn dórí mẹ́wàá if not madness èló ló ń earn fúnra ẹ business wo ló ń ṣe fúnra ẹ most of them tó bá ti rí bímọ sí bí ìyá tí ìyàwó bá ṣì wà láyé tí ìyàwó dẹ̀ ń gbọmọ they feel free to flock around. How can you tell okay ṣé ó lè ṣé tí a bá rí opportunity láti interview rẹ tí wọ́n sọ yìí ṣé ọkọ ẹ̀ náà ló bí gbogbo ọmọ mẹ́wàá yẹn fún ọ wá gbìyànjú pé o fẹ́ lọ tọ́ ọmọ méjì. People are so ungrateful. Ordinarily ní ìwọ̀nsìn tí o mọ̀ pé yes oníṣẹ́ ní station tó ti ń ṣiṣẹ́ as a worker are you telling me you wouldn't economize your spendings and your expenditures. A lè sọ bí àyè tí arábìnrin náà wà tẹ́lẹ̀ àmọ́ ṣùgbọ́n a ti mọ̀ pé ìwà tí ó wù yí ìwà tó burú jáde ó wà criminal. A sì gbọ́dọ̀ fi ètò sí ọmọ bíbí lórílẹ̀‐èdè gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pariwo rẹ̀ ẹjọ́ àfilẹ̀ ìkádẹ̀ ló ní belenja bí àwọn orílẹ̀‐èdè mẹ́ta ṣe sọ pé àwọn ọba àjọ ECOWAS jẹun mọ́ àwọn kan sọ pé ó ṣeéṣe kó ṣàkóbá fún àwọn orílẹ̀‐èdè tó wà nínú àjọ ECOWAS nínú ètò ọrọ̀ ajé o kí lè rí sí ọ̀rọ̀ yìí lóní ṣókí. ní ṣókí ni pé kí ni àwọn àǹfààní tí ECOWAS ń ṣe fáwọn countries yìí kó tó di pé wọ́n kúrò ìfáwọn òṣèmọ́ at least n bá ń dájọ́ sọ́dọ̀ ẹ̀ tó bá yẹ kó kàn mí tí ẹ̀ ń gbé fò mí tó bá yẹ kó kàn mí tí ẹ̀ ń gbé fò mí tí n bá lè bá ń jà ṣe bí máa ṣàkúrò nínú ẹgbẹ́ àjọ tí tèmi nìyẹn. Tọ́ ìyẹn náà la máa rí mọ́ ń bẹ̀ láàárọ̀ òní yìí ẹ wọ́n bá tún dọ̀la láǹfààní àti ìpàdé lórí àkọ́tún ètò Ojúmọ́ Aláyọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti àmójú ẹ̀rọ wa ìyún Samuel elétò tí ń bá wa yọ fìkàn sí àdúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín pátápátá àjọṣewò níbàjẹ́ láṣẹ Elédùmarè ẹ má gbàgbé láti máa kàn sí wa lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ibi tẹ́ ti náfààní àti máa wò wá yìí ibikíbi tó tójú òpó yìí tẹ́ bá wà tó bá jẹ́ ti Facebook tàbí Instagram tàbí ti YouTube ni ẹ bá wa gbìyànjú kẹ́ bá wa share ẹ̀yin tẹ́ wà lójú òpó YouTube ìyẹn gbàgede bàbá gbàgede ìmọ̀ TV BGI TV ẹ bá wa gbìyànjú kẹ́ bá wa subscribe síbẹ̀ tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell nígbàkúgbà tí a bá ti wà lórí afẹ́fẹ́ èyí yóò máa jẹ́ kí ẹ máa mọ̀ tá a wà lórí afẹ́fẹ́ ẹ sì náfààní láti wò wá lójú òpó Facebook náà gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ bákan náà ẹ lè fẹ́ ẹsẹ̀ kan náà dé ti Instagram gbàgede ìmọ̀ _22 èmi ti yín tòótọ́ Olúṣọlá ìṣọlá ló kọ́ mi yìí nẹ́kọ̀ọ́ lóko bàbá tó bí ní lọ́mọ ẹ bá ń dágbére fún wọn ara rẹ. níparí ni pé Nàìjíríà á dára lágbára Ọlọ́run àwọn tó lè wà ní captivity Ọlọ́run bá tú wọn sílẹ̀ àwọn tó lè ń jiyàn gbé Ọlọ́run bá fi ọwọ́ tọ́ wọn ní ọkàn lágbára Ọlọ́run àwa náà wọn ní jíwa gbé o orúkọ mi ni Moríre Rẹ̀bílà làwa. ẹ ṣeun púpọ̀ olómi ọgbọ́n ló ń dágbére pé a pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi
wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Èjìlá TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.